Ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ ní inferiority complex tó jẹ́ pé complex ló kan lẹ̀ ń bá yín jà, ẹ lọ wábi jókòó sí. Èèyàn bí ìgbín ní hègbín, èèyàn bí ahun ló máa ń ráhun he. Tẹ́ ẹ bá ti mọ̀ pé a particular level àbí class òun lẹ wà, ẹ wá èèyàn tó wà ní class yẹn fẹ́. Bẹ́ẹ̀ ni, obìnrin tó bá mọ̀ pé òun ní ambition, òun dẹ̀ mọ ibi tóun ń lọ, kò ń ṣe gbogbo ọkùnrin ló lè appreciate irú obìnrin bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tọ́lọ́run kẹ́ tí wọ́n rí ògo lò tán padà lọ fẹ́ àwọn classless men, wọ́n padà báyé wọn jẹ́. Àwọn classless men yẹn wọ́n padà drag àwọn obìnrin yẹn into the mood ni. Bẹ́ẹ̀ kò wá ń ṣe ẹ̀bi àwọn obìnrin náà, nítorí pé society tí wọ́n ń gbé, oníkálùkù ó sáfẹ́ torí bọlé ọkọ la ojú ẹlẹ̀ kó tó fẹ́ ìfẹ́kùfẹ́ ìwọ obìnrin. Torí tó bá fẹ́ ìfẹ́kùfẹ́ lọ́kọ, ó máa padà bá yé ẹ̀jẹ̀ gbẹ̀yìn ni. Sórí gbogbo àwọn tó ń pariwo ọkùnrin ló bá yé ẹlòmíì jẹ́ on the name of pé ó fẹ́ lọ́kọ yìí ni. Tó o bá ti mọ̀ pé obìnrin ní Ọlọ́run dẹ̀ kẹ́, jókòó ẹ kó o fi ọkàn ara ẹ balẹ̀, kó o ní sùúrù fẹ́yàn tó mọ̀ wípé òun náà ní ó wà ambitious. Ṣùgbọ́n tó bá lọ fẹ́ àwọn ọkùnrin tí ayé wọn ò fi bẹ́ẹ̀ nítumọ̀ lọ bá náà tààrà, the more bó bá ṣe fẹ́ gòkè báyìí á máa fà ẹ́ lulẹ̀ ni. The more bó bá ṣe fẹ́ gòkè báyìí ó máa fà ẹ́ lulẹ̀ ni. The more bó bá ṣe fẹ́ gòkè báyìí ó máa fà ẹ́ lulẹ̀ ni. Ó lè ní gbogbo èèyàn ló ń fẹ́, gbogbo ọkùnrin ayé ló ń fẹ́ ẹ. Ọlọ́run gbọ́ bó ṣe máa padà bá yé ẹ mọ́rin nìyẹn. Complex ló dẹ̀ ń da ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin láàmú, torí gbogbo èèyàn ló mọ̀ pé àwọn ọkùnrin máa ń ní pride. Pride tí àwọn ọkùnrin ní, òun ló dífá fún pé tí obìnrin bá fẹ́ ṣoríire lábẹ́ wọn, most of them òun fẹ́ ń gbà. Before they know it, ariwo wèrè ni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa pa. Ẹlòmíì dẹ̀ wà tó yẹ pórí ẹ̀ ò pé, because mentality àbí mental problem is not gender based. Ọkùnrin míì wà tó ní mental problem, tó ṣe wípé thinking faculty ẹ̀ kò fi bẹ́ẹ̀ jìnnà dénú bá náà tààrà, tí ò lè fi bẹ́ẹ̀ ronú dáadáa. Àwọn míì wà bẹ́ẹ̀ yẹn. Ẹlòmíì gan wà tó born again tó ní mental problem sincerely, tó ṣe pé ìrònú ẹ̀ ó ní level, ó ní a kind of how do I put this now, ó ní realm tó lè ronú dé. Yes, there are people like that, and it takes wisdom to understand wisdom. Tó o bá jẹ́ olóríire, the only person tó lè appreciate olóríire náà ni ẹni tó náà bá jẹ́ olóríire. Tó bá mọ̀ pé o ní vision, o ní ambition gẹ́gẹ́ bí obìnrin, torí mi ò mọ̀ tẹ́ ń wá kiri. Ṣé rí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ọkọ no ọkọ yìí, ọ̀pọ̀lọpọ̀ wọn ò mọ̀ tí wọ́n ń sọ. Èmi ò ní kẹ́ni tó bá fẹ́ lọ́kọ mọ́ lọ́kọ, mi ní kẹ́ni tó bá fẹ́ níyàwó mọ́ níyàwó. But I'm telling you that tí Ọlọ́run bá kẹ́ ẹ gẹ́gẹ́ bí obìnrin, tó bá lọ fẹ́ náà ní títì, ó máa padà bá yé ẹ̀jẹ̀ gbẹ̀yìn ni. Gbogbo ẹnikẹ́ni tó wà láyé yìí tí ò bá ti rí nǹkan méjì fi sọ̀rọ̀ séyàn kan, jì ọkọ orí ẹni yẹn ò pé, and I am not sorry to say it. Nítorí wípé anything that is already subjected to the mind of another person, there is an extent to which you can use it to talk. Bẹ́ẹ̀ nígbà tí ẹlòmíì ò bá ti rí ọ̀rọ̀ míì, tí ò rí value míì láyé ọkùnrin, àbí tí ò rí value míì láyé obìnrin ju pé kò níyàwó, kò sì lọ́kọ, orí ẹni yẹn ò pé. Mò ń sọ fún yín. Torí ẹ̀ ìwọ obìnrin, mí pé obìnrin ló máa ń jìyà ẹ̀ jù, torí kò sí nǹkan tó kan ọkùnrin. Jókòó ẹ dáadáa, tó bá mọ̀ pé orí ẹ pé, wá èèyàn tí o mọ̀ pé orí ẹ pé. Ẹni tó bá dẹ̀ fẹ́ wá nǹkan gidi, nothing good comes easy. Wà á ní ẹgbẹgbẹ̀rún ọ̀pọ̀lọpọ̀ countable sùúrù ló máa ní. Ṣùgbọ́n tó bá ti jẹ́ káwọn àǹtí àdúgbò kan kó sí ẹ lérí, àbáwọn kan tí wọn ò fi gbogbo ara nírònú bá náà tààrà, tó ṣe wípé wọn ò lọ́rọ̀ méjì, gbogbo oríire tọ́lọ́hun ṣàánú rẹ ṣe, wọn ò bọ́ ọyin lọ́run lógo, wọn ò bọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àánú tó rí gbà. Àfọ̀rọ̀ bọ́ ṣe fẹ́ yàwó, bọ́ ṣe lọ́kọ náà ni wọn ò ní ọ̀rọ̀ méjì tí wọ́n bọ́ ẹ sọ. Wọ́n á padà tiẹ̀, wàá padà fẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́. Tó o bá fẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́, tẹ́ni tó o fẹ́ bẹ̀rẹ̀ sí ń dòdòkúdò kiri, tó ń dógbá, tó ń dó àwò, tó ń dó kòkò bàbá àsásùn, ó máa padà dó ẹranko, á padà kó ìdọ̀tí rẹ́ ẹ lára ni. Àìmọye irú ẹ̀ tá a ti rí. Bẹ́ẹ̀ ni, ìyá ńlá kan lẹ́nu ọjọ́ mẹ́ta ìbọ́lọ̀ ń ṣe kẹ́yà ń tò, ẹ wo bí wọ́n ṣe dráàgì yóò ń yà. Lábúrò ọ̀sùn pa ó sì fẹ́ lọ́kọ, ìkọ̀sí ìgbéyàwó lọ́run. Bẹ́ẹ̀ ni, ìyàwó àbọ̀kọ́kọ́ lèèyàn fi ń dé ọ̀run. Tó o bá wá mọ̀ pé o need sanity ẹ, you need your sanity, you need yourself. Má lọ torí pressure. Sórí gbogbo àwọn tó ń pressurize ẹ yẹn, tó o bá ní ṣòro, Ọlọ́run ò ní jẹ́ kankan nu wọn ràn ọ́ lọ́wọ́. Wọ́n ó ṣe ọkàn wọn lé ní.
kódà kó ní mental problem wọ́n ní wá wọ́n psychiatric ward tó bá wà torí wọ́n lọ ranjú kiri tó ń wọ́kọ̀ kiri ọ̀pọ̀lọpọ̀ yín ti bímọ 3 bímọ 4 mọ́ tẹ́ tó ń wá kiri lẹ́lẹ̀ mi mọ́ tẹ́ ń wá kiri. Mo sọ fún wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin yìí wọ́n ní ẹ̀kọ́ bọ́mọ bá dẹ̀ ti lè wà formed at the developmental level tọ́mọ ti form as long as tọ́mọ ti wà formed bó ṣe máa dàgbà nìyẹn tó bá dẹ̀ ti bá kinní yẹn dàgbà ó ṣòro change ẹni tí ò ní rònú torí ẹ̀ ò pé tí ò lè understand the deep things tí ò lè accommodate pé kí Ọlọ́run kẹ́ èèyàn lábẹ́ òun tí ò mọ wisdom tó lè fi gbé a successful woman jọ ń torí Ọlọ́run irú ìwà wo ló fẹ́ wù tó fẹ́ dá lójú ẹni yẹn bó ṣe dáadáa gan á lò mọ́ ṣe ni yes nítorí wípé oríire rẹ ó intimidate ẹ̀ àṣeyọrí rẹ ó ń palẹ́kún torí orí ẹ̀ ò fẹ́ mo sọ fún wa pé àwọn rem kan wà tẹ́lòmí ò lè ronú kọjá ẹ̀ àwọn ọpọlọ ẹ̀ yẹn the kind of grace tó gbé dání ó ti tóbi ju ọpọlọ ẹ̀ lọ kò lè process ẹ̀. I'm telling you there is a level tọ́lọ́ àmú ẹ dé as obìnrin not every ọkùnrin can stand you ìyẹn ò sí nínú àsọjẹ mò ń sọ fún ẹ ṣùgbọ́n tó bá ti mọ̀ wípé ò ní ronú méjì àfi ìrònú ọkọ wàá padà ní problem torí kìí ṣe gbogbo èèyàn tọ́lọ́ ń dá ló kọ ọkọ mọ́ lọ́jọ́ tí mo sọ̀rọ̀ yìí ìgbà kan God of man kan wá DM mi tó wá attack ara ẹ̀ láìsè mi ó lé mi ṣe lè mọ́ sọ pé marriage is not meant for everybody mo dẹ̀ ní ẹ ṣí bíbélì hàn mí bó bíbélì sọ pé tó bá gbéyàwó ò ní dọ́rùn ẹ̀yin iṣẹ́ rí àwọn ẹ̀kan ń ba yí àwọn èèyàn jẹ́ ni Ọlọ́run ọba ń gbọ́ tó bá ti mọ̀ wípé ẹkún ọkọ ló ń sun kiri lẹ́lẹ̀ ó máa padà ní problem torí wàá kàn díjú wàhálà anybody tó bá wá kò bá jèrè kò bá jẹ́ mọ́ńkì tí ò lọ́pọlọ tí ò gbọ́n tí ò mọ béèyàn ṣe máa ń tiẹ̀ ń support èèyàn láti ṣe rere ó máa padà drag ẹ to the mood ìwọ ló dẹ̀ máa dùn toró máa kó ìtìjú yẹn rẹ ayé ẹ lára ni. Go and sit down and be patient and continue to build your dream, continue to live your life for the Lord. Èèyàn tí Ọlọ́run bá máa pèsè rẹ̀ lẹ̀ fún that person will come at the right time tọ́lọ́run kọ ṣùgbọ́n tó bá jẹ́wọ́ ló ń sáré kiri ilẹ̀ tó ń sá kíjokíjo àwọn ìfẹ́kùfẹ́ ló máa padà fẹ́ wọn á kó bẹ́ẹ̀ gbẹ̀yìn ni Ọlọ́run gbọ́ torí eventually fífẹ́ nǹkan kò ní fi ọ dàbí alára tó ló ti mọ̀ pé wọ́n ló ń wọ́kọ yes wọ́n ló ń wá ọkọ ó dẹ̀ fẹ́ ṣe ń favour ni. Number 2 ni pé ṣọ́ra ambition yẹn kò ní padà jò tẹ̀síwájú bó bá ti fẹ́ mọ̀ sóríire báyìí ọmọ fa olulẹ̀ ni bó bá ti fẹ́ mọ̀ sóríire báyìí ọmọ fa olulẹ̀ gbogbo subordinate tó yẹ káyé èrè ọ̀dà akẹ́jọ ṣe pọ̀ ó lè ní gbogbo wọn náà ń dúró bí ó ṣe kó bọ́ọ̀nù fún gbogbo ẹ̀yin tí tẹ wà under pressure dẹ̀ fún ẹ̀yin ọkùnrin tẹ máa ń wà intimidated tẹ máa ń ní complex tó bá ti feel pé oríire obìnrin kan intimidate ẹ má wulẹ̀ fẹ́ obìnrin yẹn jẹ́ kó yé I think it is time fún ẹ̀yin ọkùnrin láti máa come out clear fún àwọn obìnrin tẹ́ ẹ̀ bá ti nífẹ̀ẹ́ obìnrin ẹ jẹ́ kóbìnrin mọ̀ pé mi ì lè fẹ́ ọ o tó bá fẹ́ gbòbò ẹ̀ lẹ̀ tó fẹ́ fòbò ẹ̀ ta káìtì á mọ̀ pé òun fẹ́ fòbò òun ta káìtì ni tí ò bá dẹ̀ lè gbòbò ẹ̀ lẹ́kẹ̀ẹ́dó jẹ á máa bá tiẹ̀ lọ bẹ́ẹ̀ ọlá òbò tọ́pọ̀lọpọ̀ yín fẹ́ dó kò jẹ́ kẹ́ ẹ lè sọ tòótọ́ ẹ ti mọ̀ wípé ẹni yìí ó wà desperate ó wà under pressure so ẹ̀yin náà wá ṣe kí ni ẹ wá take advantage of that fact ẹ wá báyé wọn mọ́rin kì í sì ṣẹ̀bi yín àwọn náà ń wọkọ̀ mò ń sọ fún yín torí mi ò mọ tẹ́ ń wá kiri tẹ́ ẹ lọ wábì kan jòkó sí ní ẹ̀yin obìnrin tẹ́ ẹ lọ wábì wọ́n á báyé yín jẹ́ gbẹ̀yìn ni mò ń sọ fún yín tó Olúwo ṣọ́ wa.